ṣé lóòótọ́ ni ọ̀rọ̀ tí olóyè Abísóyè Òṣòdì sọ nípa King Wasiu Ayinde Marshal àti Ọba Elegushi pẹ̀lú Akinsiku of Lagos? Ẹ wo ọ̀rọ̀ yìí lágbára o, nípa ọ̀rọ̀ New Isolo of Isolo ni o, ọba tó ń ṣẹ̀yàn ní ìlú Isolo. Kí ni wọ́n ní ó ṣẹlẹ̀ nípa ọba Isolo yìí? Irú èèyàn wo ni olóyè Òṣòdì ní ọba Isolo yìí jẹ́? Kí ni tí olóyè Òṣòdì ní wọn lè fi kábíyèsí yìí jọba sẹ́? Ẹ wo nǹkan bẹ́nu fọ́nrán yìí o. Àwọn oríṣiríṣi allegation ló kan kábíyèsí yìí, ló kan King Wasiu Ayinde, Ọba Elegushi àti Akinsiku, nítorí ẹnu fọ́nrán yìí náà ni olóyè Òṣòdì ti ń sọ bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta bọ́n ṣe allegedly kópa nípa bí wọ́n ṣe yan ọba Isolo yìí. Ẹ wo fọ́nrán yìí kún dẹ́dẹ́ o, nítorí ọ̀rọ̀ bọ́ lẹ́nu Chief Abísóyè Òṣòdì yìí pẹ̀lú gbogbo fọ́nrán tí ó jáde. Ẹ wo àwọn èèyàn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu wọn. State ó ti fọ́ká, ìlú Èkó ti bàjẹ́ ní àsìkò yìí. Wọ́n ti fi criminal, wọ́n ti fi jẹ ọba ní ìlú Isolo. Kẹ́ni kọ̀ọ̀kan máa yẹ kẹ́ gbọ́. Kábíyèsí ìlú Èkó ó ti dàrú ní àsìkò yìí. Wọ́n mú criminal, olè, land grabber, wọ́n lè fi jẹ ọba ní ìlú Isolo. Kò dẹ̀ sí ẹni tó gbọ́ ní ìlú Lagos State. Wọ́n wá gbó mọ́lẹ̀, wọ́n ní kẹ́ni kọ̀ọ̀kan máa yẹ kẹ́ gbọ́. Ṣèbí wọ́n ní Èkó kì í gbàgbàkúgbà ni. Àwọn ará Isolo wọ́n mọ bí wọ́n ṣe fi ọba jẹ lé wọn ní orí ní ìlú tí ó ní ọba tó lè ní ìjòyè, tí gómìnà rẹ̀ wà ní orí ìjókòó. Wọ́n lè mú olè èèyàn tó yẹ pé wọ́n kó handcuff sí lọ́wọ́ báyìí, tí wọ́n gbé wọn police station lẹ́ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. Police station bíi 6 ní ọ̀gbẹ́ni tí wọ́n fi jẹ ọba ni ó ti ní case, tí wọ́n ga sí ìwòwò, tí wọ́n kó handcuff lé ní ọwọ́. Òun ni Wasiu Ayinde ló fi jẹ ọba ní Isolo. Ẹ̀jẹ̀ sọ pé Èkó Lagos State. Kábíyèsí eléyìí ò ní ìdí ọ̀rọ̀ kọ́ọ̀tù rárá. Ọ̀gbẹ́ni tí wọ́n fi jẹ ọba ní ìlú Isolo kọ́ lọ yọ o, kí wọ́n lọ yọ tí wọ́n bá fẹ́ wàhálà. Ó lè tí wọ́n kọ́ kọ́ọ̀tù sí lọ́wọ́, wọ́n lè fi jẹ ọba ní ìlú Lagos State. Ṣé ìkọ́ta kù ní ni? Wọ́n ní Wasiu Ayinde, Ọba Elegushi Akinsiku, Aláwòrán Ẹ̀yọ̀, Adébọ́lá Dòsùnmú, wọ́n náà tọ́jọ́ cook tí wọ́n fi ọ̀gbẹ́ni ex-convict bí ọdún ṣẹ́kọ̀ ní tí wọ́n fi jẹ ọba ẹ̀dẹ̀ wà ní orí àléfà ní ìlú Lagos State. Wọ́n ní wọ́n wá fi orúkọ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n fi pa irọ́. Wọ́n lè mú èèyàn tó yẹ pé fídíò ẹ̀ circulate, tí wọ́n kó akọ́pù sí ní ọwọ́, tí wọ́n mú lọ police station mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀, tí wọ́n ti dà sí ìwòwò. Irú ẹni yẹn tí wọ́n fi jẹ ọba ní Lagos State. Kábíyèsí ẹ̀rọ lè ní sí ni o, tí wọ́n bá yọ ọ̀gbẹ́ni yẹn tí wọ́n fi jẹ ọba, ìlú Èkó lè rojú o, ìlú Èkó lè ráyè, kò fi ṣe èpè. Tí wọ́n bá fi lè fi irú ọ̀gbẹ́ni yẹn tí wọ́n kó akọ́pù sí ní ọwọ́, ẹjọ́ kí ni process tẹ́lẹ̀ yọ ọba ní ìlú tí gbogbo process tí ó yẹ kí ọmọlúwàbí kí ó pass through, òun ni Jimmy Adétòkunbọ̀ Gólóbà ni ó pass through, tí wọ́n dẹ̀ explain ẹ̀, tí ó dẹ̀ sanwó sí àpò Lagos State. Wọ́n dẹ̀ mú èèyàn tí ò ní a single document tí wọ́n ṣe screening fún, wọ́n dẹ̀ fi jẹ ọba lé àwọn èèyàn ní orí ní Isolo. Ìlú wa pa lọ́lọ́, ó dàbí ẹni pé kò sí èèyàn nílùú ní ìgbà tí wọ́n fi ọba jẹ. Kábíyèsí Ọba Akíolú ẹ̀dẹ̀ wà ní orí àléfà láì kú yín. Ìlú ti dàrú o. Ìlú Èkó tí ẹjọ́ máa lé lórí ó ti dàrú. Wọ́n mú olè èèyàn tí pápákọ̀kù sí ní ọwọ́, tí wọ́n mú tápà rẹ̀ díẹ̀ ní police station bíi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀, tẹ́pẹ́ police station bíi 6 ni wọ́n ti ṣe fídíò tí wọ́n ta sí òwò. Ẹ̀jẹ̀ fi wéèyàn jẹ ọba ní Isolo. Ìlú Èkó lè rojú o, ìlú Èkó kò lè rí ojú. Kí wọ́n ya mú ọmọ ọba Jimmy Gólóbà kí wọ́n fi jẹ ọba o, torí ó ti ṣe gbogbo nǹkan tó yẹ kí èèyàn ṣe. Ọmọlúwàbí dẹ̀ ni wọ́n lọ sí everywhere tí wọ́n ti split ẹ̀, including bíbí àwọn aráàlú dẹ̀ fi ọwọ́ sí, àwọn family fi ọwọ́ sí, ìjọba kan fi ọwọ́ sí. Wọ́n wá ní Wasiu Ayinde from nowhere, torí pé ó fẹ́ fi local government chairman ẹ̀, ó fẹ́ fi negotiate ẹlẹ́kejì, ìyẹn Báyọ̀ Ọláṣojú. Wọ́n lè mú olè criminal, wọ́n lè fi jẹ ọba ní ìlú Lagos State. Ìlú Èkó lè rojú o, tí ọba fi lè mú ilé ìjẹ ìlú Èkó kò lè rojú. Kò fi ṣe èpè èèyàn tí wọ́n kó handcuff báyìí, wọ́n kò sí ní ọwọ́, wọ́n ta sí ìwòwò, wọ́n lè pàdé ìjẹ bí ìyẹn wà lọ́wọ́ mi lóríṣiríṣi. Ẹni yẹn ni wọ́n fi jọba. Ẹ wá ní kí ìlú rojú, kó láyè, kó túmà, kó túṣẹ, tí ó lè. Kábíyèsí
ṣé tí ẹ bá lọ sí meeting our council of Oba ẹ̀yin tẹ́jẹ́ former high ranking officer ní inú Nigeria police force ẹ wá bá olè ẹ bá criminal land grabber ẹ bá jókòó sí council of Oba ilé ayé ti tọ́ ilé ayé ó ti tọ́. tó òun nìyẹn o ẹ̀yin èèyàn wa kí lè ròyìn ọ̀rọ̀ yìí lágbára o kí lè ròyìn nípa ẹ̀ nítorí oríṣiríṣi làwọn èèyàn sọ lórí ayélujára. àwọn èèyàn kan níyẹn nípa ọ̀rọ̀ ilẹ̀ wípé nípa ọ̀rọ̀ ilẹ̀ nìkan náà ni wọ́n fi máa arrest kábíyèsí ọ̀hún tí wọ́n sọ oríṣiríṣi báwo ló ṣe jẹ́ gangan kí lè ròyìn lórí gbogbo èyí tí olóyè Abísóyè Òṣòdì yìí tú síta lásìkò yìí. kí lè ròyìn lórí ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching. á lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page yìí. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu